gẹ́gẹ́ bí tá a bá ìtàn ìgbésí ayé bàbá olóyè Sanusi Adebisi Giwa níbi tá a bá dé. Nínú apá kìíní a ti sọ bí bàbá tó bí Adébísí gan ìyẹn Adésínà tó ṣe dé sí ìlú Ìbàdàn. Nínú apá kìíní a ti sọ bí wọ́n ṣe bí olóyè Sanusi Adebisi sí ìlú Ìbàdàn. Nínú apá kìíní ìtàn Adébísí a ti sọ bí olóyè Sanusi Adebisi bí ó ṣe di olówó, bó ṣe dọlọ́lá, bó ṣe dọlọ́rọ̀ nílùú Ìbàdàn gan. Tẹ́ ẹ bá gbàgbé nínú apá kìíní a ti sọ bí Adébísí tó ṣe ṣèpinnu tó lọ bá àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n ń gbowó orí nígbà ayé rẹ̀ wípé òun fẹ́ máa san owó orí gbogbo ọmọ ìlú Ìbàdàn tó bá ti bàlágà láti san owó orí wípé òun máa san owó orí ọmọ ìlú Ìbàdàn nígbà náà. Gẹ́gẹ́ bí ibi tí àbádé ẹ wá farabalẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí ni ìgbẹ̀yìn ìpinnu tí olóyè Adébísí kí ni ìpinnu tó ṣe, kí ni ìgbẹ̀yìn ìpinnu tó ṣe yìí? Ṣébi ni àwọn Ìbàdàn fi sán fún ni àbí oore? Ẹ farabalẹ̀ ẹ máa bá wa ká lọ tẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé Adébísí Sanusi nílùú Ìbàdàn. Ó yá o, ẹ jẹ́ á lọ. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láti Èdùmàrè. Gẹ́gẹ́ bí tá a bá ìtàn ìgbésí ayé bàbá olóyè Sanusi Adebisi Giwa níbi tá a bá dé. Lẹ́yìn tí Adébísí tí ó ṣe ìpinnu pé òun fẹ́ máa san owó orí gbogbo ọmọ ìlú Ìbàdàn tó bá ti tó owó orí san. Nígbà tó di ọdún 1962 wọ́n fi olóyè Sanusi Adébísí wọ́n fi jẹ oyè aṣáájú baálẹ̀ ìlú Ìbàdàn. Èyí tó jẹ́ pé bí ìpele mẹ́wàá ó ní wọ́n gbé Adébísí fò gẹ́gẹ́ bí ìlànà àti ètò oyè jíjẹ nílùú Ìbàdàn. Ìpele bíi mẹ́wàá ó ní wọ́n fi sílẹ̀ tí wọ́n lọ fi Sanusi Adébísí tí wọ́n lọ fi jẹ oyè aṣáájú baálẹ̀ nílùú Ìbàdàn nígbà náà. Ohun tí a lè jọ wípé ọjọ́ kẹ́yìn orí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn ó ní wípé láti fi san oore tí Adébísí tó ṣe fún ìlú Ìbàdàn nígbà náà lẹ́yìn tó ṣèpinnu pé òun máa san owó orí gbogbo ọmọ ìlú Ìbàdàn tó bá ti tó owó orí san. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Adébísí ó tẹ̀síwájú nínú ẹ̀mí ìmoore àti ọwọ́ oore àti ọkọ̀ oore ṣíṣe nílùú Ìbàdàn. Lára ẹ̀mí ìṣoore, ẹ̀mí àánú tó wà lára olóyè Sanusi Adébísí ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lásìkò tí ó ń ti ìrìn àjò bọ̀. Ìrìn àjò tó lọ ṣe sílùú Ẹdẹ nígbà tó lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí tìlú Ẹdẹ nígbà kan. Lójú ọ̀nà tí Adébísí tó ti ń bọ̀ ó ní ó ti pàdé àwọn ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀n tó ti pàdé wọn tí wọ́n mú ọkùnrin kan ní papámọ́ra tí wọ́n ń tì lọ́pọ̀pọ̀ pé kó máa sùn ní àtìmọ́lé ní Màpó nílùú Ìbàdàn nígbà náà. Adébísí bá dá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n yìí dúró, ó dá wọn dúró láti béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ ọmọkùnrin yìí gan. Àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n, àwọn wọ́dà, wọ́n bá dá Adébísí lóhùn pé gbèsè ni ọkùnrin náà jẹ, gbèsè rẹ̀ sì pọ̀ débi pé ó ti kọjá àfaradà wípé ni àwọn fi ń lọ tì mọ́lé. Adébísí bá ní ọ̀dà òbúrú, èló ni gbogbo owó gbèsè tí ọkùnrin yìí jẹ. Wọ́n ṣàlàyé fún Adébísí bá ní kí àwọn
ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀n yìí kí wọ́n tẹ̀lé òun ká lọ sílé láti lọ wá gba owó gbèsè tí ọmọkùnrin náà jẹ. Wọ́n tẹ̀lé Adébísì, wọ́n tẹ̀lé lọ sílé. Nígbà tí wọ́n délé, ó sì kó gbogbo owó tí ọkùnrin náà jẹ, owó gbèsè tó jẹ, ó sì kó lé àwọn ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀n, ó sì kó lé wọn lọ́wọ́ pé kí wọ́n tú ọkùnrin náà sílẹ̀. Báyìí ni ọkùnrin onígbèsè ọ̀hún ó sì gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Nígbà tí wọ́n tú ọkùnrin yìí sílẹ̀, ọkùnrin yìí bá yarí. Ọkùnrin onígbèsè yìí ó bá takú pé òun ò lọ sílé òun mọ́, wípé òun ti débi tó wọ́n máa gbé pẹ̀lú olóyè Sanusi Adebisi. Ó ní bó ṣe kó wọn máa bá Adébísí kó bàtà, kó wọn máa bá fọ bàtà, òun ò kọ̀, wọ́n sá máa gbé pẹ̀lú Adébísí ni. Ṣé Adébísí gbà láti jẹ́ kí ọkùnrin onígbèsè yìí kó máa gbé pẹ̀lú òun? Kí ni nǹkan tí olóyè Adébísí, kí ni nǹkan tó ṣe fún ọkùnrin yìí? Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣèrànlọ́wọ́ fún wa, tẹ̀ ń dúró tì wá lórí àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe. Ẹ ṣé àdúpẹ́ wa, mọ rírì yín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a ṣiṣẹ́ ìwádìí lọ tí iṣẹ́ ìwádìí tí ó gbà wá tó bí ọjọ́ 3, ọjọ́ 5. Ìgbà míì iṣẹ́ ìwádìí tá a bá ṣe lọ sí ìlú kan máa gbà wá tó bí ọ̀sẹ̀ kan. Àwọn olólùfẹ́ wa kan tí wọ́n wà lókè òkun, ó ní wọ́n ń ṣe ìrànwọ́ ibi tí à ń dé sí, tá à ń sùn, àwọn hòtẹ́ẹ̀lì tá à ń sùn, tí àwọn ikọ̀ wa ń sùn. Àwọn olólùfẹ́ wa kan lókè òkun ni wọ́n ṣe fún wa. Àwọn ni wọ́n sanwó àwọn hòtẹ́ẹ̀lì tí ikọ̀ social media tí à ń dé sí tí a bá ṣiṣẹ́ ìwádìí lọ, àwọn kan ni wọ́n sanwó rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o, abẹ́ ìgbìmọ̀ ló bá ní fi ọ̀pọ̀lọpọ̀ fún yín. Ṣe gan. Tí Ọlọ́run bá mí sí yín, tẹ́yìn náà bá wò pé ẹ fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan fún wa lórí àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe káàkiri àwọn ìlú, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́lẹ̀ fi bá wa sọ̀rọ̀ ní WhatsApp, òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán, òun náà lẹ̀ ń wò yẹn. Ẹ sì lè bá wa sọ̀rọ̀ ní orí email, ẹ bá wa sọ̀rọ̀, á dá yín lóhùn. Bákan náà àwọn kan bẹ tó jẹ́ pé wọn kì í fẹ́ ká dárúkọ wọn kì í fẹ́ ká mọ̀ wọn gan kí wọ́n tó ṣe ìrànlọ́wọ́ tán bá fẹ́ ṣe fún wa. Ìdí rèé tí a fi ẹ̀rọ account number ká fi síta. Account number wa òun náà ni ẹ̀ ń wò ní ojú ìwòran yín. Account number wa nìyẹn. Tí ẹ̀yin náà bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan fún wa ká lè máa tẹ̀síwájú ẹnu iṣẹ́ ìwádìí tí à ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín, ọbẹ̀ ìdùnnú rẹ̀ yóò bá ní fi ọ̀pọ̀lọpọ̀ fún yín o. Ẹ wá jẹ́ kí a tẹ̀síwájú gẹ́gẹ́ bí ibi tí a bá dé. Sanusi Adebisi ó gbà kí ọkùnrin onígbèsè yìí kó máa gbé pẹ̀lú òun, ó sì bẹ̀rẹ̀ sí gbọ́ bùkátà ayé ọkùnrin yìí títí. Lára ìṣẹ̀lẹ̀ mọ́ni gbàgbé tí a tún lè gbàgbé nínú ìgbésí ayé olóyè Sanusi Adebisi, ó ní ilé gogoro kan tó kọ́ sílùú Ìbàdàn ní agbègbè Ìdíkan. Ilé yìí àwòyanu ni ọ̀kan gbòógì olọ́jẹ́ nínú ilé tí wọ́n kọ́ nílùú Ìbàdàn nígbà náà. Kò sẹ́ni tí ó débi ilé yìí tí kò ní yanu. Ilé yìí ó gbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá sísọ. Èyí náà sáà wò ó, ẹ sáà rí ẹ̀rí bó ṣe tó, òun náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yín hàn. Ẹ wò lé bó ṣe tó. Ó fẹ́ Èdùmàrè, ó fọlá, ó fowó, ó fọ̀rọ̀, ó fi jíǹkì olóyè Sanusi Adebisi. Ohun tí àwọn èèyàn wá ń rò nígbà náà ni pé èèyàn lè jẹ́ ọlọ́lá, ọlọ́rọ̀, olówó tó báyìí, kó tún wá mọ̀ sóore, kó tún lẹ́mìí oore, kó tún lẹ́mìí àánú bíi ti olóyè Sanusi Adebisi kí ìwọ wa mú lọ. Ṣùgbọ́n àwáyé mọ́ kò sí, gbogbo ẹ̀mí tó bá ti wáyé òun ló máa jẹ́ pé ikú dandan ni. Nígbà tó di ọjọ́ Ẹtì, ọjọ́ ńlá, ọjọ́ mẹ́rìngbàgbé, ọjọ́ Ẹtì Friday, ọjọ́ 21 oṣù kẹfà ọdún
1938 ikú wọlé ó mú olóyè Sanusi Adebisi Giwa ọmọ Adésínà ó mú lọ. Sanusi Adebisi ọmọ Adésínà ó jẹ́ pé Olódùmarè ní ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 oṣù kẹfà ọdún 1938. Ìlú Ìbàdàn kan gógó, ọmọdé ronú, àgbàlagbà náà dorí kodò wípé ikú ti mẹ́ni rẹ̀ lọ. Ikú ti mú ẹlẹ́yinjú àánú, oníwàre ọ̀rẹ́ mẹ̀kúnnù, ikú ti mú lọ. Àsọ yìí pé ẹjẹ́ àgbáyé káṣayé rẹ̀, ẹjẹ́ àgbáyé káwùwà rẹ̀, torí pé ìtàn ní tán o, ìtàn sì ní gbàgbé. Ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ tán ni yóò dà bó dọ̀la. Ohun tí olóyè Sanusi Adebisi ọmọ Adésínà ohun tó ṣe ó ní à ń sọ gẹ́gẹ́ bí ìtàn lónìí. Kí ni ìwọ ṣe, kí lèmi ó ṣe táyé òfin máa sọ nípa tèmi nípa tìrẹ? Ṣé ìwà tó ń wù, ìṣe tó ń ṣe, ìṣe tẹ́mi ń ṣe, ìwà tẹ́mi ń wù, ṣé yóò jẹ́ káwọn èèyàn sọ dáadáa nípa tèmi? Sí yóò jẹ́ káwọn èèyàn sọ dáadáa nípa tiẹ̀? Àfi ní ẹjẹ́ àgbáyé ká ṣàyè rẹ̀. Adúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń wò wá, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì yìí. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ìgbìmọ̀ yìí. Ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tan notification bell, ìyẹn àgbọ̀nrán mi létí, kẹ́ẹ̀lẹ́ mọ́ láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè. Tá a bá ti mú àtúpalẹ̀ ìtàn tuntun mẹ́rin wá fún yín lórí ìkànnì yìí. Ẹ sì má gbàgbé láti bá ní share fídíò yìí, ẹ bá ní pín kó lè káàkiri àgbáláyé.